tí yẹn bá wà lórí social media oríṣiríṣi àwọn ọ̀rọ̀ nìyí ó máa gbọ́. wọ́n níjọ́ kan lára rú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀, wọ́n níjọ́ kan pé Sheikh Ibrahim Niass wọ́n ń pe Sheikh kan ní Al-Misri, wọ́n ní Sheikh Misri wọ́n lọ lè kí Sheikh Ibrahim Niass, wọ́n wá ń padà lọ sáàyè tiwọn, ìyẹn ni tó wá kí Sheikh Ibrahim. Sheikh Ibrahim wá pè wọ́n pé Al-Misri ó ní náà ìjọ tí ẹ̀ máa ń pè ní wọ́n náà Sheikh Ibrahim wá ń bi wọ́n léèrè pé àsìkò wo ló mọ̀ tó jáde láyé. Al-Misri wá dáhùn ní òun ń gbóòórùn kó ti ń súnmọ́ ní àsìkò tó ń jáde láyé. Sheikh Ibrahim wá ní níbi tó súnmọ́ dé nínú mọ́tò lásìkò tó ń lọ lọ́wọ́ yìí, nínú mọ́tò ní àsìkò ọlọ́jọ́ rẹ̀ ó pé tí kò sì ka ẹ mọ́bẹ̀. ẹgbọ́n lọ tóbi jama. Sheikh Al-Misri wá dáhùn ní ìbẹ́yìn náà lẹ́ni àkókò, ẹ̀yìn náà lẹ́ni ìgbà. Sheikh Ibrahim wá fún lésì pé tó bá wá rí bẹ́ẹ̀ mo bẹ́ẹ̀ sùn dàárọ̀ la. àwọn èèyàn máa wá sọ̀rọ̀ oríṣiríṣi láti bẹ̀ pé àbà ọ̀rọ̀ yìí irọ́ pátápátá ni. bó ní ti Sheikh Ibrahim ṣe jẹ́ tí wọ́n máa báyàn sún kí ni o ikùn síwájú. a ní lámbà rèé, irọ́ rèé, àwùjọ rèé, kùràfàtù rèé. gẹ́gẹ́ bí ẹni tí òun náà wá gbé ìmọ̀ dání tí wọ́n bá bi í léèrè nírú àwọn ọ̀rọ̀ báyìí kí ni kó sọ lésì. ìtọ́pọ̀ ìtọ́pọ̀lọpọ̀ àfọwọ́ kọ́kọ́ wí náà ní pé ọ̀rọ̀ yẹn yọ ni. ìbéèrè tèmi wà béèrè ni pé number 1, ṣé kò sẹ́ni Ọlọ́run ni? That is the first question. ṣé kò sí sẹ́ni Ọlọ́run wà àbí kò ṣe kí ni àbí kò sí? tá a bá sọ pé kò sí ẹni Ọlọ́run, pé a rule out, then irú ìṣẹ̀lẹ̀ yẹn a gbọ́dọ̀ rule out pé kò possible. ṣùgbọ́n tá a bá establish pé ẹni Ọlọ́run wà, then why tí a ṣe wá question ìṣẹ̀lẹ̀ yẹn pé kò ṣe kí ni o pé kò possible. gbogbo wa náà la kà á nínú Al-Qur'an, a rí pé Al-Qur'an ní jámọ̀ pé ẹni Ọlọ́run wà. oníwáyé ibadu rahamani a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahamani rahim. oníwáyé ibadu rahamani alladina yamushuna alal aridi auna wa idha ka'atabahumul jahiluna qalu salama. níbẹ̀ yẹn ó jẹ́ àmọ̀ pé àwọn kan wà tí wọ́n ń jẹ́ ibadu rahman. nínú àyà míì ó ní alá inna awliya Allahi la khawfun alayhim wala hum yazanun. ó pè wọ́n níbẹ̀ ó describe wọ́n ní awliya Allahi. ó jẹ́ àmọ̀ pé àwọn wòlíì Ọlọ́run ṣe kí ni o wọ́n wà. kò tún wá dúró níbẹ̀, ó wá tún jẹ́ àmọ̀ wípé ó wá tún wá mú ìtàn wá nínú Al-Qur'an nípa àwọn èèyàn tó rí bẹ́ẹ̀, tí wọ́n jẹ́ abàmì bẹ́ẹ̀, tí wọ́n jẹ́ àkàndá bẹ́ẹ̀. irú wọn ni irú arákùnrin kan tí
wọ́n ní kí ànábì Musa kó lọ lè ṣe kí ni kó lọ lè pàdé ẹ̀ àwọn àfáà pe orúkọ rẹ̀ ní Kídírù Kùránì ò dákọ rẹ̀ Kùránì kọ́ sọ pé abudáhùn míládùnà ẹrú lásán ni Kùránì pé ṣùgbọ́n tá a bá wo gbogbo àwọn nǹkan tẹ́ni yẹn ṣe àmọ̀kábà ni kí Ọlọ́run ò sì pé fún alánàbí òun lára ń tẹ́ni yẹn ṣe ni pé ìmọ̀ mọ̀ tí ó ṣẹlẹ̀ nínú future nínú ọjọ́ iwájú lára ń tẹ́ni yẹn ṣe ìmọ̀ mọ̀ kádàrá ẹnìkan ìmọ̀ mọ̀ kádàrá èèyàn so Al-Qur'ani já mọ̀ pé àbàmì èèyàn wà ó establish ẹ̀ fún wa ó sọ ó tún mú tàn wá pé òun dáhùn èèyàn kan ó tán jẹ́ àbàmì bẹ́ẹ̀ náà tí Kùránì bá ti establish ẹ̀ tó já mọ̀ pé lódodo wòlíì Ọlọ́run lè wà a sì mọ̀ pé àwọn tó bá ti wá jẹ́ wòlíì Ọlọ́run ìṣesí wọn kò ní jọ tèèyàn lásán ọ̀pọ̀lọpọ̀ nǹkan lá máa bá tí ó máa tọwọ́ wọn jáde tí ó máa tọwọ́ wọn ṣẹ̀ tí ó máa jẹ́ èèmọ̀ Sheikh Ibrahim Niass àbá wọn láyé gbogbo wa ṣùgbọ́n nínú tó rọrùn nínú tó sì súnmọ́ òun náà ni pé bàbá náà wòlíì Ọlọ́run ni àwọn quality tí wọ́n fi máa mọ̀ tó bá jẹ́ wòlíì Ọlọ́run kò ní máa pèpè síbi ìyapa Ọlọ́run ìyẹn ò ní jẹ́ wòlíì Ọlọ́run kó máa wá sọ fún aráyé pé kí ló ń jẹ́run ìdáná kọ́ ni irun tó bá ti wí báhùn àyà kálukú bọ́lọ̀ fà sẹ́yìn pé tọ́lọ̀ òun sì sọ fún wa pé wá kí mú sọ̀láta tòyìn ó sì wá dé kó wá ní wòlíì Ọlọ́run lòun kó wá ní ẹ̀sìn ìrúnlẹ̀ mo bá yín gbé níwájú Ọlọ́run wòlíì Ọlọ́run kọ́ àbí kó wá dé kó wá sọ fún aráyé pé ibùdó ni èmi ní kẹ́ ẹ máa ṣe kí ni èmi ní kẹ́ ẹ máa sìn ẹni ó bá ti sìn mí ní òrojú rí Ọlọ́run àfúrásì eléyìn ni ṣùgbọ́n nínú àwọn wàsíyà ẹni tó bá lọ gbọ́ wàsíyà tó Sheikh Ibrahim Niass ó wà lórí net ọ̀rọ̀ kẹyìn tí Sheikh Ibrahim sọ nígbà tí wọ́n ń dágbére tí èèyàn bá wà lórí net yóò rí gbogbo tó wà ń bẹ̀ pátápátá kalimatu tawhid wàlà aqaid wà sunna ló wà ń bẹ̀ ọ̀rọ̀ sunna ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ tawhid ni ó máa gbọ́ ń bẹ̀ lọ́rọ̀ kẹyìn àtàṣe Ibrahim sọ pé gbogbo ẹni tí ò bá lọ kéwú kó mọ faraid kó mọ sunan kò lè wà jẹ́nà Ọlọ́run ó wà nínú wàsíyà wọn ti kéwú nìkan nìyẹn lè ké tó lè fi ṣorí ilé wájú Ọlọ́run gbogbo Sheikh Ibrahim sọ débi pé gbogbo ọmọ tá a bá bí kárí pé wọ́n ké wọn parí Al-Qur'an ká sì fi ẹ̀sìn tó àwọn ọmọ wa Sheikh Ibrahim fúnra ara rẹ̀ gbogbo ọmọ tí wọ́n bí pátá tó jáde látàbẹ́ wọn áfíìsùl Qur'an gbogbo ọmọ wọn pátá kò sí ọmọ Sheikh Ibrahim kan sí wàhálà Qur'an sórí akan wà sí nìkan so ìyẹn tó wá nírú àwọn characteristics yìí gbọlẹ́fẹ́ so wọn tó bá wá sọ pé karamọ́tì kan tọwọ́ ẹ̀ ṣẹ̀ láàyè step art àgbọ̀lọ̀ ṣe mọ́ pé kò ṣeé ṣe wálé yún min awliya Allah ẹni tó bá ti jẹ́ wòlíì Ọlọ́run ẹ ní gbọ́ àwọn nǹkan rẹ̀ yé tán ọ̀pọ̀lọpọ̀ tí ó máa tọwọ́ rẹ̀ ṣẹ̀ àwọn nǹkan gàráyì àwọn nǹkan àjòjì àwọn nǹkan èèmọ̀ gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ pẹ̀lú Kídírù tóun àti ànábì Mùsá jọ rìn pọ̀ ẹ sọ pé alayhi salatu wassalam níjọ́ kan àwọn àfáà wa tí wọ́n kọ́ wa ń ké bàbá wa Gàdáńdáwì bá àti ẹ̀ bá Sheikh Ibrahim Niass bàbá ń tìrìn àjò bọ̀ lóru bàbá Gàdáńdáwì tèní wọ́n ń bọ̀ nínú travelling wọ́n wà nínú mọ́tò àfáà tí ń wà wọ́n lọ́dún náà wọ́n pe àfáà yẹn ní àfáà Sọ́líwèjì rẹ̀
àwọn méjì míì náà wà nínú mọ́tò yẹn pẹ̀lú bàbá àti dráìvà wọ́n lọ bí 4 sí 5 nínú mọ́tò. So ọ̀rọ̀ tó lé àwọn ẹlẹ́rìí ni tí a nídìí láti gbára lé ọ̀rọ̀ bàbá nìkan. Wọ́n wá dé ó kù díẹ̀ tí wọ́n dé Redeem, epo tán nínú mọ́tò. Ìbàdàn ló yẹ kán ti repo ṣùgbọ́n gbogbo ilé epo tí wọ́n ti close orí ìrìn àjò yẹn ti bọ́ sí ọwọ́ ooru. Ká tó dé Redeem kìíní yẹn ti tan náà kò sépo mọ́nu mọ́tò. Ọmọ ní wá sọ fún bàbá pé yá ní ṣe pé inú igbó làwọn sùn lálẹ́ yìí o, pé àtẹ́nítà mọ́tò lè kú o torí kò sépo mọ́nu mọ́tò yìí. Bàbá wa dá lóhùn, bàbá ní pẹ̀lú àṣẹ Ọlọ́run á délé. Pẹ̀lú kí ni o? Pẹ̀lú àṣẹ Ọlọ́run bí kí sí ní ìtàlá á délé, yóò gbé wa délé, ní sunú gbó. Driver ní ok sẹ́mà ọmọ kí o yóò pè yìn dáfà ń tan rẹ̀ ok ìbíbọ̀ ìṣèlú àti mọ́tò bá kú ojú wa ni ó ṣe ok sọ kọ́mọ́ntì ẹ̀. Àwọn arúgbó lóhùn kan sí gbogbo wọn lẹ́nu kékan máa wí nínú ọkọ̀ Ọlọ́run. Gbogbo ń jẹ́ sọ Ọlọ́run wọn délé. Mọ́tò yóò takú lọ́nà. Nígbà àwọn adélé tó paná mọ́tò ó wá ń ṣe kálukú lè mọ̀ pé how come bàbá ní lọ tún mọ́tò yẹn sáàtì, ó sáàtì ẹ̀ kò sáàtì mọ́. Odidi ọjọ́ 3 ni mọ́tò yẹn ò sáàtì mọ́. Àmọ́ ó sì kọ́ ṣe kí ni ó gbé wọn délé. Now ibi tí àwa ọmọ kéwú tí máa wá ṣe àṣejù ní pé tá a bá fẹ́ ròyìn kàrámọ̀ tó gbọ́wọ́ àwọn ẹni Ọlọ́run ṣe a máa ń fi kún, a máa ń sọ lásọdùn. Ìyẹn common fáwa mùrídí tá a bá fẹ́ sọ̀rọ̀ Sheikh Ibrahim Niyas bóyá kàrámọ̀ kan ṣọwọ́ wọn ṣe, kàrámọ̀ kan ṣọwọ́ àfáwà ṣe, nígbà táwa bá fẹ́ wí àwa kún lọ́dà yóò wá di pé nítorí epo tọ́nu mọ́tò kódà mọ́tò yẹn kú. Bàbá ní kí ni mọ́tò ó yẹ bẹ̀rẹ̀ wọ́n ṣiṣẹ́. Ìrọ́dẹ̀ ni kò rí bẹ́ẹ̀. Àwa kú lọ́dà, àwa tún kí níyẹn wí. Bẹ́ẹ̀ níjọ́ tí bàbá fẹ́ wí, tí bàbá wí ni pé pẹ̀lú kí ni o? Pẹ̀lú àṣẹ Ọlọ́run, á ṣe kí ni o? Á délé. Mùrídí tó ń bá wa fẹ́ wí kò ní wí bẹ́ẹ̀. Àwa yọ gbogbo pẹ̀lú àṣẹ Ọlọ́run yẹn, á yọ kúrò. Á yọ pé àwọn ń ṣàdúrà, àwọn ń jẹnu wúyẹ́wúyẹ́ délé ni, á yọ kúrò. Bàbá ní èmi ni mo sọ bẹ́ẹ̀, mọ́tò mọ́ síṣẹ́fẹ́ àwọn aláwà nínú rẹ̀ ẹwọ̀n nǹkan. Ìyẹn ló kọ́mọ̀dù tó bá àwọn àsọdùn yẹn ló ń sọ àwọn bàbá táà ń fi kàrámọ̀ yẹn pínlé ló fẹ́ máa sọ wọ́n di bí ẹni pé wọ́n ti ṣe ẹni Ọlọ́run. Nítorí pé àwọn ẹni Ọlọ́run níjọ́kíjọ́ tẹ́ni Ọlọ́run bá bẹ́ẹ̀ ṣe kàrámọ̀ kò ní máa ṣe bí takabur, kò ní máa ṣe pẹ̀lú gbéraga. A máa ṣe bìlọ̀ ògùdíyà pẹ̀lú pé òun jẹ́ kí ni ẹrú fọba tó ní òun. Bàbá àgbà alágbàjì àgbà radiyallahu ta'ala anhu. Bàbá Lámúnigun tèní ṣe mọ̀ pé ọmọ kí bàbá àgbàlagbàjì àgbà ni wọ́n. Nígbàtí bá Lámúnigun tí wọ́n padà sílé, tí wọ́n padà síbàdàn láti Ìlọrin tí wọ́n kéwú tán, bá alágbàjì àgbà wá ń sọ wípé màá bá Amadu, àwọn bá Amadu yẹn bá Lámúnigun ní jẹ́ Amadu, àwọn màá bá Amadu ṣèkó mọ́, àwọn bá Amadu ṣèkó mọ́ ọmọ káwọn tó jáde láyé. Pé kò tí ya irú gbólóhùn yẹn tó bá wá rí bí wọ́n ṣe sọ yẹn Ọlọ́run fi ṣe kí ni o, ó fi pọ́n wọn lé ni.
kò sọ wọ́n dọlọ́hun nígbà tó Ọlọ́run wà pọ́n wọn lé lóòótọ́. bá Àgbàlá Múnígun wọ́n bímọ àkọ́kọ́ lójú ayé bàbá Àgbàlá Gbàjì. ǹgbà wà di jọ súnà ọmọ náà tí wọ́n ń ṣe súnà ọmọ náà bá Àgbàlá Gbàjì wà ń bẹ̀. bá Àgbàlá Gbàjì wá ń sọ yí pé àsàrà ìlú ti dé tó wá bá wọn. àwọn wá sọ fún pé kó sì ní sùúrù kó máa ṣe fàájì lẹ́ńkulé àwọn náà, àwọn fẹ́ lọ bí súnà Muhammadu. wọ́n ń sọ ọ́bẹ̀ ń dọ̀kọ́ mọ́ náà pé àsàrà ìlú ó ti wọlé táwọn ti fojú gan ni rẹ̀. àwọn wá sọ fún kókó ṣe kí ni kó lọ lè ní sùúrù náà, àwọn sì fẹ́ lọ ṣe kó mọ́ ọmọ Muhammadu. wọ́n ti bí súnà yẹn dé ni wọ́n ṣẹ̀ wá jáde láyé. bẹ́ẹ̀ lómi ò bá wá wí àwa kún àsàrà ìlú yọ sí bàbá ní àsàrà ìlú mú àtúgbà ní bàbá yìí. àwọn àsọdùn táà náà bá ṣe máa ń sọ̀rọ̀ kàrámà àwọn ẹni Ọlọ́run a kì í gbégbọ̀ náà wípé wọ́n jẹ́rú mọ́, òun ló sọ di rọ́lé sí aráyé. a ní sọ nífẹ̀ẹ́ pé wọ́n ń sọ bí ẹrú Ọlọ́run, ààyò òbùdíyà kò àwọn wá sọ̀rọ̀ ẹ̀ bígbà tí òbùdíyà láàbí òyìn wọn ìjẹ́ Ọlọ́run. ṣe Ibrahim wá sọ pé ó dá tó bá wá rí bẹ́ẹ̀ mo bẹ́ sùn dàárọ̀ la. ọ̀nà tẹ́ni yẹn gbé ọ̀rọ̀ yẹn gbà ó ti yọ òbùdíyà kò nínú sífà Sheikh Ibrahim Niyas, uluhiyya ló gbé wọ́. tí Sheikh Ibrahim ò bá fẹ́ kéèyàn ó kú dọ́nà tí wọ́n sì rí, wọ́n lè rí ẹni Ọlọ́run lè rí lóòótọ́, wọ́n lè rí sẹ́ni yẹn wípé inú mọ́tò ní kó kà mọ́. ìtìbáàrú wà fún wọn fáwọn ẹni Ọlọ́run, a lè fi nǹkan hàn wọ́n, àmọ́ tí wọ́n bá sùn nínú tó súnmọ́ kí wọ́n sọ fẹ́ni náà ni pé ẹ̀ẹ́dẹ̀lé àbáyín bẹ lọ́hun, ẹ̀ẹ́dẹ̀lé nǹkan kan ò ní ṣẹlẹ̀, tí nǹkan kan bá tiẹ̀ wá ṣẹlẹ̀ ó lè já àárọ̀ la. ṣùgbọ́n mùrídí lẹ́yìn tí gbogbo ìṣẹ̀lẹ̀ ti lọ tí ò sẹ́nikẹ́ni tó lè já nírọ́ mọ́, tí ò sáwọn tọrọ sojú ẹ̀ mọ́, òun wà ní tí Ibrahim Niyas ní inú mọ́tò ni kú ka ọmọ o, ṣùgbọ́n abẹ́ sọ́dà àárọ̀ la. àwa máa sọ ìyẹn ló wá kọ́mọ̀ jù. wọ́n lè ní ṣéèkì wa kan bàbá wa kan wà tí wọ́n máa ń sọ̀rọ̀ wọn náà, wọ́n ń pè wọ́n ní bàbá wa Sàláàtì àgbà. Sàláàtì àgbà wọ́n ní bàbá Sàláàtì àgbà wọ́n lọ sílé ọba kan lẹ́kọ̀ọ́ yìí náà ni. ọba yẹn wá ní ọmọ kan, ọmọ yẹn láti jọ wọ́n ti bí kò sọ̀rọ̀ yìí, ó sì ti dàgbà. bí bàbá Sàláàtì ṣe wá ń wọnú ààfin bọ̀, tí wọ́n ń wọnú ààfin bọ̀, gbogbo kálukú wọn la ilaha illa àsìkiri ni wọ́n ń wí tẹ̀lé bàbá lẹ́nu. bàbá wojú ọmọ yẹn ta ìwọ òwí tí wọ́n ń wí ni. àwọn yẹn wá fún bàbá lésì pé odi ni láti jọ wọ́n ti bí kò sọ̀rọ̀. wọ́n ní bàbá Sàláàtì wá kọjú sí pé ó gbọ́ wọ́n ní wò kí sọ̀rọ̀, ó yá máa sọ̀rọ̀. ọ̀rọ̀ yẹn lè má jẹ́ bó ṣe ṣe kí ni bó ṣe ṣẹlẹ̀ gẹ́lẹ́nu. iṣẹ́ àwọn mùrídì ni láti máa kún nǹkan lójú ìjọ tí wọ́n bá fẹ́ wí nígbà tí òṣèlú tó fẹ́ já wọn mọ́. bàbá lè ṣe kàrámọ̀ ń jọ́nà lóòótọ́ kí ọmọ tí ó sọ̀rọ̀ rí ó sọ̀rọ̀. ó lè jẹ́ pé táwọn kàwé ni pé pẹ̀lú àṣẹ Ọlọ́run bí ìsìn yìí tààlà èní náà ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. ẹ̀wọ̀n ọ̀nà tí wọ́n gbé gbà kọ́lọ̀ ó sì tán wọn lé kọ́mọ yẹn sì ṣe kí ni kó sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. nígbà tí mùrídí ó bá wí òun ò ní wí bó ti ṣẹlẹ̀ mọ́. àwa máa wá sọ ní sọ wípé bàbá àṣewò òun wọ́n ń pàṣẹ fọ́lọ́run ni wọ́n bẹ Ọlọ́run. wọ́n pàṣẹ lọ́lọ́run lọ́wọ́ ni. ṣé rí lótìtọ́ àti lódodo àwọn ìyáwó láì wá àwọn ẹni Ọlọ́run wà o. wala yukaffiru àṣà illa káfírùn fasak. ẹnìkan ò ní takò pé kò sí ẹni Ọlọ́run àti kó jẹ́ kékeré.
pòkì ni ó sọ pé kò sẹ́ni ọlọ́run. Ẹni ọlọ́run ń bẹ kàsíkíárì. Àwọn ẹni ọlọ́run wà, àwọn àkàndánú èèyàn wọ́n ń bẹ. Tó yí pé ní ọlọ́run máa ń tijú wọn. In tí wọ́n bá wí ọlọ́run ò ní fẹ́ kó di ọ́ nítorí pẹ́ni rẹ̀ ni wọ́n. Tí nǹkan yẹn ò bá rí bẹ́ẹ̀, àbùkù wọn ni ọlọ́run kà á sí kábùkù tòun ni. Wọ́n ní ẹ̀tẹ́ awo, báwo ni wọ́n ti máa wí náà? Wọ́n ní wọ́n lẹ́tẹ́ awo, ẹ̀tẹ́ kìíní kan ẹ̀tẹ́ awo, ẹ̀tẹ́ ẹgbẹ̀rì. Sẹ́mọ̀ pé tójú bá ti àwọn ẹni yìí, èmi ọlọ́run ní kíni o lójú tì. Lọ́lọ́run lọ́ fi ń pe kíní ẹ̀ ní karamat, wọ́n yìí pé tí wọ́n ní mujizat, apẹ̀wọ̀n lé lásán ni. Istofahumullah olúwa sàwọn lẹ́sà. Àwọn èèyàn bẹ́ẹ̀ ń bẹ bálámúnigun tànà nínú tá a gbọ́ nínú ọ̀rọ̀ wọn, tá a gbọ́ nípa wọn, bálámúnigun àgbà tànà. Wọ́n ní ìjọ kan káì ẹnìkan ó wá bẹ̀ wọ́n ní àjò pé ayé òun ò rójútùú, òun fẹ́ lówó, òun fẹ́ lọ́lá. Bálámúnigun àgbàsìrè in táwọn kó lọ́kàn jù ó ní kí wọ́n ṣe wáàsí, kí wọ́n kọ́ àwọn èèyàn kéwú, kí wọ́n lọ jagun sójú ọ̀nà Ọlọ́run. Ẹnìyàn wá dé, ó bá wọn sọ̀rọ̀, ó san owó. Bàbá ní kó padà wá, wọ́n wá fún lọ́jọ́. Ọjọ́ tí wọ́n wá fún wa pé bí ó tiẹ̀ sí wá gan bí àìmọye tí ò bá wọn, wọ́n ṣàwà padà wá rí wọn jọ náà. Wọ́n rántí ẹ̀ mọ́. Bàbá ní wọ́n ló wá ń jẹ́ oní oníbẹ̀ ni, kí ló sọ pé kí ló ṣe ẹ́ ná? Ó ṣàlàyé. Bàbá ní ó dà kò burú, wọ́n wá fi ọmọ kéwù kan, ó dà ìwọ lọ́lẹ̀ ébu yẹ̀pẹ̀ wá ń ta. Ojú ẹ̀ náà ni o, ẹnìyẹn lọ, ó bu yẹ̀pẹ̀ dé. Bàbá wa mú pépà kan, wọ́n á da yẹ̀pẹ̀ yẹn síbẹ̀, wọ́n dì í. Ojú ẹ̀ náà ni o, wọ́n á mú lé lọ́wọ́. Gbà. Tó o bá ti mú délé, fi sínú àpótí aṣọ rẹ, wardrobe. Kó máa wá wo tí ó ṣẹlẹ̀. Bó ṣe gbà báyìí, ṣẹ́mọ̀ ibẹ̀ náà ni ó ti kọ́kọ́ kó ojú. Ó tẹ̀ bọ́ síta, ó bẹ̀rẹ̀ sí ní fúráwọn ojú lọ. Èrú ẹ̀ ni pé wọ́n ti ṣe kí ni o? Ti gbáhùn. Ẹ máa wà àwọn àfáà ìṣá. Sóhun níbi tóhun bá lé ayé dé, ìṣẹ́mọ̀ tí ó máa ròyìn níbi tóhun bá ayé dé, níjọ́ tóhun tí ẹnìkan máa wá yẹ̀pẹ̀. Imagine, adúró tóhun fún wọn yẹ̀pẹ̀. Lójú òun náà tún ṣe bí yẹ̀pẹ̀ yẹn sí inú mọ́tò ló wà lójú ọ̀nà. Ó kọ̀ sọ kìíní yẹn inú tréènì ló wà. Ó kọ̀ sọ kìíní yẹn sínú gbó ni. Lẹ́sẹ̀kẹsẹ̀ inú gbó tútù tó sọ sí ó sì lànà. Igbó yẹn wá jó lọ sí igbó iná yẹn fẹ̀ gan. Ó wá ní nígbà ó bọ́lẹ̀ ó ní láti padà sí Ìbàdàn. Ó wá lọ lè bá wọn. Ó wá lọ ń bẹ̀bẹ̀. Òun sọ kìíní yẹn nù ní igbá kan, àwo kan, nǹkan kan, iná ńlá nínú igbó. Ó wá bàbá ní gbówó ẹ̀ ò bá ti fẹ̀ tó. Básìkì rẹ̀ ò bá ṣe fẹ̀ tó, tẹ́nikẹ́ni ò ní lè lè bá iná tó orí tí ń jọ àsìkì rẹ̀ lójú lọ. Bọ́ta kó máa lọ. Ẹni Ọlọ́run wà lóòótọ́. A kàn wà sídìkà tí ò láre bà sí àwọn òlé Ọlọ́run bẹ́ẹ̀. Èèmọ̀ nínú èèyàn ni wọ́n. In tó da àṣírí wọn, in tó pa àwọn àtọ́lọ́run pọ̀, kò ní sábà yé èèyàn tán. Bọ́lá wọn bá ti bó ti wọ́n Ọlọ́run ló ṣe wọ́n yẹn. Ìyàn ò lè lọ fowó ra ìjẹ́bẹ̀. Wọ́n ti fowó ra pé èmi náà fẹ́ dàbẹ́ yẹn. Màá lọ sanwó, wọn ì fowó ra o. Istofahumullah ohun Ọlọ́run ló sún wọn mọ́dọ̀. So yìí tí wọ́n dẹ̀ máa ṣe, tá máa gbọ́wọ́ wọn ṣe èèmọ̀ ni ó pọ̀ jù mẹ́. Ó exist. So láti pé Sheikh Ibrahim Niyaz, wọ́n ìjọba àwọn ṣe báyìí. Ṣùgbọ́n ọ̀pọ̀ yìí tó pọ̀ jù bára mùrídí àwọn ọmọ kéwú. Bá a ṣe máa ń gbé ọ̀rọ̀ kalẹ̀ ní tí ò sójú wa mọ́.
níta wa ń wí náà ṣé kò ṣẹlẹ̀ sánàbí Ìsá náà ni ẹwà náà fi Ìsá náà ó ṣẹlẹ̀ sóhun náà gbogbo ẹni tí kàrámà àbí mùjísà bá ti jọwọ́ rẹ̀ ṣẹ̀ ni àwọn tó bá dé lẹ́yìn ó fẹ́ sọ di bákan ó ṣẹlẹ̀ sánàbí Ìsá ńgbà nábì Ìsá tí wọ́n ń pè ní Jésù ń gbò wà láyé ẹwọ́ ṣe ṣe mìíràkù ọlọ́kan òjọ̀ kan iṣẹ́ ìyanu ó lajú afọ́jú ó jí òkú dìde ẹni tí ò lójú ó bá ya ojú sí ó ṣe àyè ojú síbẹ̀ ó wọ ẹ̀tẹ̀sàn oríṣiríṣi bẹ́ẹ̀ nígbà tí ó lọ tán kí làwọn èèyàn ṣe wọ́n sọ ọ̀dọ̀ lọ́hùn wọn meanwhile alukurani jáàmù tí ń dọ́tà níbi yìí sá ń ṣe àwọn mùjísà yẹn ẹlọ́wọ́ ní kurani á ní bìbísí nìyí kurani jáàmù pé pẹ̀lú ìyànjẹ́ ìwọ̀n ọlọ́run ló fi ń ṣe nǹkan yẹn eléyìí tí ń túmọ̀ sí pé níjọ́ náà tánàbí yìí sábà fẹ́ ṣe mùjísà náà orúkọ ọlọ́run ni ó pè ṣùgbọ́n àwọn tí wọ́n dé lẹ́yìn wọ́n sọ́dọ̀ ọlọ́run wọ́n gbé kúrò ní pé ó ń pe ọlọ́run fi ṣe nǹkan yẹn wọ́n gbé sípò pé òun gẹ́gẹ́ ní kí ni lọ́lọ́run tó ń ṣe nǹkan yẹn. bí tí máa rí fún gbogbo àwọn tá a bá gbọ́wọ́ wọn ṣe bẹ́ẹ̀ nìyẹn àwọn kan wà tí wọ́n dé lẹ́yìn tí wọ́n fẹ́ máa bọ́wọ́ bí ọlọ́run irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí ṣé Ibrahim Niyas ṣé Ibrahim Niyas wòlíì ọlọ́run ni agbọ́wọ́ rẹ̀ ṣe oríṣiríṣi karamet ṣùgbọ́n láyé lẹ́ni àwọn kan ti wà tí wọ́n gbé ṣé Ibrahim Niyas sípò kóhun gan ipò adé ọlọ́run aléròyìn ẹ̀ pẹ̀lú jẹ́ ọlọ́run eléyìn ni gùlùgù fìdín ìyẹn Al-Qur'ani fi ló fi sọ fún ayé pé ní yá ahlal kitab la taglu fi dinikum gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ẹ̀sìn ẹ má máa kí àṣejùbọnú ọ̀rọ̀ ẹ̀sìn la taglu fi dinikum ìkí àṣejùbọnú ọ̀rọ̀ ẹ̀sìn ní kíyàn máa rí Sheikh Ibrahim Niyas ní ìrí pé ẹrú ọlọ́run ni mọ́ kó máa wá ròyìn Sheikh Ibrahim Niyas jẹ́ ní fóun gangan ní ọlọ́run Allah ńgbà tí ó wà á wí ní Sheikh Ibrahim Niyas ó ti ń bẹ kí wọ́n tó dáyé kódà Sheikh Ibrahim Niyas ju Ànábì Muhammad lọ kódà ìmọ́lẹ̀ Sheikh Ibrahim Niyas ni wọ́n fi dá Ànábì Muhammad ẹwọ nǹkan ìyẹn ni wọ́n pè al-ghuluw fi din àwọn aṣọ títí ìyún máa wọ́n báyìí pé ó tó bá ní àníṣe Ibrahim ó tó bá yẹn lọ nítorí ẹ̀yìn òrin ọ̀nà sún fílẹ̀ fi mọ́ ṣé Ibrahim kọjá bẹ́yẹn ọlọ́run gan ó ti ọlọ́run gan yóò máa ọlọ́run gan kúkú sọ pé ṣé Ibrahim lọ ọlọ́run gan alóhùn fẹ́ sọ bẹ́ẹ̀ òun rí bẹ́ẹ̀ lè gbọ́ ọyé ni ó tó bá ọ̀nà ó kú bẹ́yẹn lọ irú tí àwọn tí wọ́n dé lẹ́yìn náà sí fànàbí Ìsá bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ mùrídí ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéwú ni wọ́n ṣe fẹ́ máa ròyìn àfá àwọn tó ní kàrámà níròyìn bí ẹni pé àfá àwọn ìyẹn igbákejì Ọlọ́run ni àwọn aṣọ di sherik lílá orogún fún Ọlọ́run so lẹ́ẹ̀fì máa rí àwọn wòlíì Ọlọ́run wọ́n á máa gbé kí ní ẹ̀kọ́ lọ́wọ́ ara àwakọ́ Ọlọ́run ni o wọ́n á máa dá padà tẹ́ bá ròyìn wọn bá kan má ròyìn wa Ọlọ́run ló ṣe má dẹ̀rù tí ìṣe ti wá sínú ẹrù wa wọ́n á máa yọ okùn yẹn kó lọ́rùn ara wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ìjọ kan tí wọ́n ń sọ̀rọ̀ kẹ́ pé mo wo bí fọ́nrán kan lórí nẹ́ẹ̀tì pásọ̀ kan ó ní òun gbàdúrà sí áńkáṣífù kan ẹnìkan wá mú áńkáṣífù yẹn ó mú lọ sọ́spítù ó ní fámílì kan tí ó ní kánsà tí wọ́n sì ti gé ọmú rẹ̀ apá kan ó ní ẹnìyẹn wá mú áńkáṣífù yẹn ó fi pa ibẹ̀ yẹn àyè tí wọ́n ti gé ọmú kúrò ní ó fi áńkáṣífù yẹn ó fi pa á
ó pray fún ẹni yẹn lẹ́yìn náà ọmú mi sì sọ padà ń bẹ̀. àwọn yẹn ní lámbà nígbà tí mi wò mo kàn mérí báyìí mo dákẹ́ mi lè kọ́mẹ́ǹtì síbẹ̀. one kì í ṣe pé nǹkan yẹn ò possible. a má gbé lọ sípò ìsìálà pé kò ṣeé ṣe kò lè ṣeé ṣe kò lè ṣẹlẹ̀ láyé à tó o bá ti rí kàrámà àwọn ẹni ọlọ́run ní rí tó ti ṣẹlẹ̀ tó ṣojú ẹ rí o ò ní sọ pé kíní kan ò possible ẹni nìyẹn. tó bá jẹ́ pé kàrámà wà fáwọn ẹni ọlọ́run tó nígbàgbọ́ bẹ́ẹ̀ o ò ní kọ́kọ́ sọ pé kíní yẹn ò possible. ẹlẹ́ẹ̀kejì ni pé ọ̀rọ̀ tí ò rí kúlẹ̀kúlẹ̀ rẹ̀ má ti pè ní rọ́ o. tó bá sọ pé rọ́ ni tó bá jẹ́ pé nǹkan yẹn ṣẹlẹ̀ ńkọ́ ó dẹ́lẹ́ṣẹ̀ níwájú ọlọ́run. it's better kó o dákẹ́ sukut kó o lo dídákẹ́ kó o fi là ju kó o sọ pé irọ́ gidi. tó sì jẹ́ pé ṣe wá rí níbi kí èèmọ̀ ṣẹlẹ̀ níjọ́ míì ọlọ́run kì í fi ìjẹni ọlọ́run tò míì. wọ́n lè gbé èèmọ̀ nǹkan níjọ́ míì gba owó ẹni tí kì í ṣẹni ọlọ́run gan. látara wípé afẹ́ pín ẹ lé àbí àjọ kan wà tó dá síwájú ọlọ́run tá a dẹ̀ fẹ́ kó fún tá a fẹ́ kó nǹkan míì fún mọ́ lálìkìyámà. ṣe nǹkan báyìí ó ṣe níjọ́ báyìí ayé la fẹ́ kó ti gbẹ̀san rẹ̀ á wàá fi kankan pín ẹ lé. ṣe rí iṣẹ́ rí táwọn èèyàn ń ṣe ẹni tí ò kírun rí ẹni tí ì ṣe mùsùlùmí ó lè níṣẹ́ rẹ̀ kan tó tóbi níwájú ọlọ́run tó yẹ pé kákó jẹ́ mùsùlùmí nínú fìrìdáùsì ni ò bá ti bára rẹ̀ ṣùgbọ́n kò kírun a ní nǹkan kan tá a fẹ́ kó fún fálìkìyàmà a wà á kó nǹkan yẹn fún nílé ayé a máa fi ṣe kàrámà fún ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o dáadáa a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. so ní òfin gbọ́dọ̀ sọ pé torí tó ti wá jẹ́ pé kì í ṣe mùsùlùmí torí pé pásítọ̀ ni ká máa sọ pé nǹkan yẹn ń kọ́ irọ́ ló ń pa má sọ bẹ́ẹ̀. a lè jẹ́ kí èèmọ̀ nǹkan ó ṣẹlẹ̀ látọwọ́ wọn náà kò sọ ọ́ dẹni ọlọ́run. ìwọ wa ni kó ṣọ́ra rẹ kó má lọ sórí ibú lára rẹ̀. ẹlòmíì torí báhùn tó bá kọsẹ̀ lára rẹ̀ a lè torí pé a fẹ́ pọ́n lé náà kí wọ́n wọnú àdánwò kìí sì ṣẹni ọlọ́run ṣùgbọ́n a ti sọ pé ayé láti kó tiẹ̀ fún. ìyá ẹlòmíì ti ṣe àwọn àgbákò ìdímọ́ lára bàbá rẹ̀ débi pé a ti wá sọ di pé àmọ́ ti di rẹ̀ ó kírun kò kírun àmọ́ ti di rẹ̀. irú àwọn tó rí báhùn nínú ayé ìjọwọ́ ti wádìí rí pé báwo ni ìyá wọn ti súnmọ́ lọ́hùn tó. ìmí inú àwọn pásítọ̀ tẹ́ ń rí wòlíì ọlọ́run ni mọ̀mọ́ rẹ̀ tó kírun kú. ìmí ọmọ àfáà ni tó sin lọ́hùn kú òun ló ya bó ti yà. so àwọn ẹ̀sẹ̀ nǹkan wá wà ká ti tọ́jú kalẹ̀ tó yẹ pé ká tó lọ jẹ́ mùsùlùmí ni ibi tí ò bá wà wọ́n wà máa wá kó fún un náà nílànà tó wà ń wùn mẹ́kú kí níyẹn fún un. àwọn èèmọ̀ tó máa wá gbọ́wọ́ rẹ̀ ṣẹlẹ̀ kódà ẹlòmíì tó jẹ́ mùsùlùmí tó bá kọsẹ̀ lára rẹ̀ á jẹ́ tú sórí ibú torí pé à ń tàn ń lé lọ́wọ́. ẹni tí ó pa Sayyiduna Hamza radiyallahu ta'ala anhu Sayyiduna Hamza ẹ̀gbọ́n Ànábì wa Muhammad Ànábì sì fẹ́ràn púpọ̀ èèyàn kan wá pa á kódà nínú ẹni tí wọ́n gbàgbọ́ pé ó lè bógun lọ Sayyiduna Hamza jẹ́ kan bẹ̀ ó bógun lọ ẹni yẹn pa á wọ́n pè ní Wàṣíyù ó wá pa á tán Ànábì ti lérí kalẹ̀ sallallahu alayhi wa sallam ó ti lérí kalẹ̀ pé ẹni ó pa ń kú òun kò ní fara rí lọ tó wọ́n fojú ẹ̀rí ń gbé òjì bí ìjọ kẹta lẹ́ni yẹn bá díẹ̀ náà ní mọ́sálásí Ànábì ó lòun wá gba Islam
ẹ wá dúró tó ṣe sẹ́yìn wọ́n pa Amusa tán wọ́n tún la ikùn rẹ̀ wọ́n yọ kídìnì rẹ̀ ẹ̀yìn kí láti fi lífà rẹ̀ kẹ́bìtì wọ́n yọ ìyẹn làwọn ilé ìbò ń pè ní pé wọ́n mẹ́mú ẹ̀ lẹ́yìn ikú tí ó wá jẹ́ kó ta ànábì lára gẹ pé tí ẹ bá ti ẹ̀ pààyàn ṣèbẹ́ ẹ̀ lè ṣe kí ni ẹ fi ilẹ̀ ẹ bùkún ẹ lẹ̀ ẹ tún wá la ikùn rẹ̀ ẹ yọ lífà rẹ̀ bọ́ta ẹ kó fún rẹ̀ bọ́ta ikú ẹ̀sìn ẹni ìyẹn gangan ó wá dijọ́ kẹta ó wá dé ó ní ashhadu Allah ilaha illallah wa anna Muhammadan abduhu wa rasuluhu ẹ̀dá kò gbólóhùn tó wíwùn ó sọ ọdọ ọmọ kí ni ẹ wá wo tó ṣe sẹ́yìn má dájọ́ o fi dájọ́ lẹ̀ fọlọ́hùn ànábì kẹ́yìn sí o ó sáré kò lẹ́yìn ó kúrò lọ́dọ̀ rẹ̀ irọ́ ó lè lo bonanza ibo sẹ́yìn kí bonanza nu ó fẹ́ ja ọlọ́run lólè àbí ó jà lólè ó kẹ́yìn sí oko ń bẹ ojú ànábì pọ́n máa wọkùnrin ìṣá ọlọ́run ṣe wàá sọ fún pé wá ó ti di mùsùlùmí náà nù tó ayé pé mi ọlọ́run ló bá ń jà fún nǹkan kan gbọ́dọ̀ sí o ẹ̀wọ̀n ọlọ́run ẹ pé èmi ọlọ́run ló torí ẹ̀ lọ ṣe jihadi kankan gbọ́dọ̀ sẹ́ni o dọmọ ya yín ó mà dọmọ àdìjọ́ náà kankan máa tẹ́lẹ̀ kan case close ìyẹn náà wọ́n pè ní no case ó gbọ́dọ̀ sọ nǹkan kan lórí ẹ̀ mọ́ òun náà wà nínú sàhábà ó di sàhábà nu ó ti kó sára àwọn ọ̀rọ̀ bí Allahu hanihum wa radu hanihum zalika liman khashiya rabbahu wa subhana rabbika